Ẹ kú dédé àsìkò yìí, òní ọjọ́rú Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2024. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìpàdé àwọn ìgbìmọ̀ àgbékalẹ̀ ètò ìnáwó ìyẹn Monetary Policy Committee ti ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí níbi tí wọ́n ti ṣe àfikún owó èlé orí ẹ̀yáwó. Ọ̀pọ̀ èèyàn ló ti ń fojú ìwòye wọn hàn lórí ẹ̀ lábẹ́rẹ̀. Àjọ CPPE ní ìgbésẹ̀ yìí jẹ́ èyí tó ṣeé ṣe kó ṣe àkóbá fún ìdókòòwò àti ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Báńkì àgbà ní tí èlé orí owó bá pọ̀ tó ń wọlé yóò fún owó náírà wa ní ìgboyà. Àìsíṣẹ́ dàbí àdó olóró tí yóò búgbàmù láìpẹ́ lábẹ́rẹ̀. Àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ti dínkù sí 8.4. Àìbalẹ̀ ọkàn pẹ̀lú bó ṣe ti sú àwọn ọ̀dọ́ láti máa wá iṣẹ́ kiri. Bílíọ̀nù lọ́nà 375 náírà ní gbèsè owó iná tó wà nílẹ̀ tí a ò sì tíì rí gbà láti ọdún 2023. Ilé-iṣẹ́ NERC ló fi léde bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yóò ṣe àyẹ̀wò fún onídàájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ìyẹn Kékeré Ẹkùn lónìí. Àwọn òṣìṣẹ́ aláàbò mílíọ̀nù 2 kò lè dáàbò bo àwọn ọmọ Nàìjíríà mílíọ̀nù lọ́nà 200, ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀. Lórí àyọkúrò owó ìrànwọ́ epo bẹntiróòlù, Dóyin Òkúpé ní òun kò gba ohun tí Dangote ṣe lálàyé o. Àjọ NDLEA tún ti rọ́wọ́ tó ògbóǹtarìgì agbóògùn olóró kan pẹ̀lú oògùn olóró tí owó rẹ̀ kò dín ní bílíọ̀nù 4.6 náírà ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó. Ẹ má sọ ara yín di àjọ tó ń kéde èsì ìdìbò. Ẹgbẹ́ òṣèlú APC ló sọ bẹ́ẹ̀ fún Yanga Africa. Nkuku mi àwọn lẹ́ẹ̀mẹ́ta fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea léyìí tó fún wọn láǹfààní láti yan sí ìpele kẹrin ìdíje ife ẹ̀yẹ Carabao Cup. Àwọn ìròyìn lóníranran lẹ́ ó jàǹfààní rẹ̀ tí ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.